nípa ìjà tó wà láàrin Ìyékúdí àti Yomi Fabiyi. Bọ̀dá Yomi ti jáde ó ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó dẹ̀ sọ mo rí pé làákàyè wà ń bẹ̀. Ó ní gẹ́gẹ́ bí ìwòye o ó jọ bẹ́ẹ̀ ni pé Ìyékúdí tí ẹ fẹ́ pọ̀ jù because tí ẹ bá wo program tí Ìyékúdí ṣe ní I think ìjẹta ó ní òun ò fẹ́ ní àjọṣepọ̀ kan pẹ̀lú Yomi Fabiyi pé Yomi Fabiyi ó fẹ́ wá kówó jẹ ni ó fẹ́ wá fi ọ̀rọ̀ Mohbad gba owó ni ó fẹ́ máa tan àwọn èèyàn ni torí bẹ́ẹ̀ òun ò ní kankan sí pẹ̀lú ẹ̀ mọ́ ó lè ní Yomi Fabiyi ó fẹ́ máa ṣe gbákàwò kan fẹ́ máa ṣàwò kan ni so Yomi Fabiyi wá jáde wá sọ̀rọ̀ wípé òun fẹ́ fi òkú Mohbad gbowó bíi báwo pé kí lóun fẹ́ fòkú Mohbad gbowó sí ṣé látijọ́ ìhun ò jẹun ni àbí òun ò ní iṣẹ́ tó ń lọ́wọ́ ó sì wá jẹ́ pé òkú Mohbad ló fẹ́ fi gbowó ọ̀nà òun tó fẹ́ fi gbowó torí Ìyékúdí sọ pé ó fẹ́ máa fi gba owó lórí TikTok ó ní ṣé òun ṣe ń wá sí orí social media lẹ́yìn ni òun ṣe máa wá sórí social media lẹ́yìn wá tí Ìyékúdí á fi wá sọ pé òun fẹ́ fi òkú Mohbad gbowó lórí TikTok lára àwọn allegations tí Ìyékúdí tó fi kàn ní wípé Bọ̀dá Yomi release àkáǹtì NGO ẹ̀ síta wípé tí a bá àwọn tó fẹ́ support movement yẹn Ìyékúdí wá ní kò ní right láti ṣe bẹ́ẹ̀ so Bọ̀dá Yomi wá ń sọ wípé lóòótọ́ nígbà táwọn wà nínú group yẹn lórí live yẹn àwọn kan ló sọ wípé Yomi Fabiyi àwọn kudos to you fún àwọn ìgbésẹ̀ tó gbé gbogbo rẹ̀ tó rìn pé àwọn tẹ̀ wípé ibi tọ̀rọ̀ ń lọ yìí kò sí tó ní nídìí owó because àwọn guys tó ń kó lọ fún gbogbo àwọn investigations tó ń ṣe wọ́n á jẹun ẹ máa fuel mọ́tò yín ẹ máa ní láti sùn gbàkàwọ̀ kan pé ẹ nídìí owó láti finance kìíní àwọn èlé ní kó máa fi owó ara ẹ̀ ṣe so wọ́n wá ní kí Bọ̀dá Yomi fi account síta I think ó dà pọ̀ account ẹnìkan náà kọ́ fi sílẹ̀ but àwọn wá sọ pé no pé kó fi account ara ẹ̀ síta pé àwọn ò tó fẹ́ kówó yẹn jẹ́ àtọwọ́dọ́wọ́ ó dẹ̀ release account NGO ẹ̀ bó ṣe release ẹ̀ báyìí Ìyékúdí yarí pé wáyé pé àwọn làwọn ránṣẹ́ so kò yẹ account ara ẹ̀ kó yẹ kó fi síta Yomi Fabiyi wá fún wọn lésì pé àwọn wo ló ràn wọn níṣẹ́ ṣé Ìyékúdí tó ràn wọn níṣẹ́ sá tó wọn wá sórí social media pé àwa la rán ẹ níṣẹ́ iṣẹ́ wo ló ràn òun ti ní NGO òun kọ́ ọ̀rọ̀ Mohbad tó ṣẹlẹ̀ owó lòun dẹ̀ fi ń rọ̀nù ẹ̀ kéde ṣe case Mohbad nìkan lòun ń ṣe lọ́wọ́lọ́wọ́ òun dá sí ti Baba Sùwé owó lòun fi rọ̀nù ẹ̀ òun dá sí ti Baba Ìjẹ̀ṣà owó lòun fi rọ̀nù ẹ̀ òun dá sí ti Mohbad owó lòun fi rọ̀nù ẹ̀ owó tóun fi rọ̀nù ẹ̀ nìyẹn náà irú àwọn tó support bí eléyìí náà ni kì í ṣe pé òun kó yẹn sí àpò ó tẹ̀ wá tó ń sọ wípé torí Ìyékúdí wá sọ̀rọ̀ kan pé eléyìí tó ti gbà yẹn ẹni kó wá give account fún ẹ gbọ́dọ̀ fún lówó mọ́ ẹ gbọ́dọ̀ donate owó sí account yẹn mọ́ ó lé ní Yomi wá ní it's like ó wà tó early gan fún Ìyékúdí láti máa sọ pé kó wá give account bó ṣe ná ilé táwọn èèyàn ti donate fún bọ́ọ̀mù ìṣọmọ kékeré náà pé àwọn sì ní a lot of ìgbésẹ̀ táwọn fẹ́ gbé lórí ọ̀rọ̀ yìí àwọn ti ṣe protest àkọ́kọ́ wọ́n dé ọ̀dà pé it's like wọ́n dín bonds bí àwọn ṣe àwọn kankan fáwọn èèyàn jọ yẹn ó ní àwọn plan fún another protest táwọn àwọn ọmọdé máa ṣe báwọn èèyàn ṣe máa jẹun ní protest yẹn wọ́n ní owó yìí náà dẹ̀ ni pé so ṣé every time ló fẹ́ wá máa give account yẹn dẹ̀ wọ́n jẹ́ pé àwọn èèyàn kì í ṣe pé bí apò òun gbà nínú post anybody àwọn èèyàn àwọn fans tó ń support pé ok a fẹ́ support movement yẹn pé o ti ẹ̀dá sọ̀rọ̀ Mohbad kẹ́nìkan wá from nowhere talking on social media pé ẹni kó wá give account owó yẹn bó ṣe ná pé so make sense because àwọn nǹkan mìíràn náà ń ṣe tó pé ọ̀nà náà wà ara fún so tó wá dé àwọn tó wá kì í ṣe pé òun bó yẹn lápò ìjọba kì í ṣe pé òun gbà lọ́wọ́ bàbá Mohbad kì í ṣe pé òun gbà lọ́wọ́ ìyá Mohbad àwọn fans ló sọ wípé we want to assist you kẹ́nìkan wá sọ wípé ẹ má fún lówó ó fẹ́ máa fi òkú Mohbad gbowó ni pé irú ọ̀rọ̀ wo nìyẹn ṣé òun tí wọ́n rí òun ṣé òun jẹ́ ilé bí ni pé because ok gbogbo yẹn tó ń lọ sọ́dọ̀ àwọn DPO tó ń lọ sí estate tó ń lọ gbá yẹn pé ṣé kìí sọ́wọ́ lòun náà ni so pé tí abátẹ̀wá fẹ́ kó ń padà give account ẹ sùúrù lè máa fi bá ń sọ kìí ṣe pé tẹ máa wá sí orí social media láti ṣe pé tí bá ń sọ̀rọ̀ rí tẹ máa drag wọn pé so tí ọ̀rọ̀ bá dé level kan tàti rí mú ẹ wá lè pín dógún gbà pé Yomi náà owó tí àwọn èèyàn ń dá báwo ló ṣiṣẹ́ gbàkàwò kan so ó jẹ́ nǹkan tí Bọ̀dá Yomi sọ lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n nǹkan tí èmi kàn fẹ́ sọ lọ́rọ̀ yẹn ni pé Ìyékúdí mo bẹ̀ yín màá mi mo nífẹ̀ẹ́ yín gan-an mo gbà fún yín o ẹ ṣe ẹgbẹ̀lẹ́ kùtù because mo sọ ní last video mi tí mo ṣe lánàá náà pé ẹ bá Bukky Jesse jà ó tún lẹ́nìkan náà tẹ bá jà lọ́rọ̀ owó náà tẹni ẹnìyẹn ó ti ń fòkú Mohbad gbowó wọ́n ti kówó jẹ bí èèyàn bí mẹ́ta báyìí ó dà bí Yomi ní èèyàn kẹta tẹ̀ ń bá jà lọ́rọ̀ owó sówó gangan lẹ́yìn náà wá sí the movement ni lẹ́wà wá sí the kìíní ni
fẹ́ bèrè ni o torí nǹkan tẹ́yìn máa ń sọ̀rọ̀ nìyẹn tó voice máa ń loud nìyẹn ni pé wọ́n dáwó kan wọ́n ti kó jẹ́ o gbàkàwó kan nǹkan tí voice máa ń loud sí nìyẹn nǹkan tí à ń pè fún kankan tó jẹ́ justice for Mohbad ó dà pé ọkàn yóò sí bẹ́ẹ̀ mọ́ ọkàn yín nǹkan tí ọkàn wà ní pé èló ló ti wọlé àwọn olóò ti fi kíní ìpawó àwọn olóò ni wọ́n ti dá fáwọn èèyàn kí ló dé tó yẹ pé tó yẹ yín máa ń sọ̀rọ̀ sí nìyẹn oye tí ìbá tẹ òwú kẹ́nìbọ̀dì padà jẹ nídìí kíní tábàṣà àti justice ó ti tán ìwọ èèyàn náà tó fi ilé ara ẹ̀ sílẹ̀ tó fọ̀nà sílẹ̀ tó ń lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá tó lọ gbá mọ iye pọ́n ṣe tó kòkò mọ́ Yomi ní ẹnìjọ́ mẹ́ta ìtàn náà máa pa mọ́lé torí pé wọ́n pè fún justice for Mohbad tó dẹ̀ bá Mohbad tán ṣíra ẹni bẹ́ẹ̀ ló yẹ kẹ́ máa drag ẹni tó ń take risk bẹ́ẹ̀ then ẹ mọ̀ púpọ̀ pọ̀dá Yomi ní kanta pẹ̀lú àwọn kan lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ẹ jẹun pé àwọn yẹn sáìdì Wùmí ni wọ́n wà ẹjọ́ gbà táwa náà wà ní sáìdì bàbá Mohbad tábà wọn bára wa jà báyìí sáwọn èèyàn oníwà padà sásá bẹ́ẹ̀ kíní yẹn kí wọ́n máa padà fi náà mọ́ Yomi then gbogbo ìbúbú táwa bá ń bú Yomi báyìí ṣé wọ́n ní padà máa lo against ẹ̀ ẹ dá mi náà tó yẹ ká ṣe làákàyè náà kó yẹ ká máa fẹ̀ di ara wa sí tàbí eléyìí tọ́lọ̀ bá ṣe láàrin wa sí àwọn tó ń sọ àwọn supporters Wùmí ẹ̀ sí wọn kì í jà ní ìbọn ẹ̀mí lẹ́yìn wọn kó mọ́ social media wọn máa drag ara wọn rí so tí èdè ò bá tẹ yíra wa a ní láti pera wa nínú sí ẹ̀tẹ̀ fún wá social media wọn máa sọ ọkàn tí ò ní túmọ̀ yẹn ẹ pé lórí social media ẹ pé one on one lórí call Yomi mo notice kan báyìí o báwo ló ṣe rí ìgbà kan kẹ́lẹ̀ yẹn jẹ́ ìdára ara yín ọ̀rọ̀ àṣẹlẹ̀ àṣẹlẹ̀ tó bá sọ pé káàkiri wọn tàn kó sàṣìtì yín mo rò pé gbogbo yín ọkọ̀ ní àjọ pé mo gbẹ máa ń ṣe pẹ́ẹ́pẹ́ bẹ́ẹ̀ ni pé ẹ̀tẹ̀ wúwo ni ṣé bẹ́ẹ̀ ni wáyé tí sàṣìyàn kan ṣe máa ń ràn yín bẹ́ẹ̀ wáyé tí ó ṣe máa ń ràn yín bẹ́ẹ̀ yẹn tó bá ti fẹ́ bẹ́ẹ̀ lásán ó máa ń tètè bá yín ẹ bá máa wá social media you will now be talking nonsense àwọn fẹ́ dára wa síta ní ìdí ẹ̀ náà ní ìdẹ̀rẹ́rẹ́ tọ̀ ó kí n sinmi wọ́n tún ti sọ pé Ọlọ́run mú wa báyìí pé Ọlọ́run mú wọn ìwọ̀n ìbọ̀ra wọn yé wọ́n ti dèdà yìí ní sáà wọn àbẹ́rẹ́ òpó ojú lásán gbogbo tó ṣẹlẹ̀ yìí ni sọ ẹ dúró déédéé o tẹ bá wọn kàn fẹ́ káàdì ìdájọ́ òdodo ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ tẹ́ ń fa yìí àwọn fa justice fún yẹn ọ̀rọ̀ owó lẹ̀ yìí ń fà wọ́n dáwó fún Yomi Yomi ò gbowó lọ́wọ́ Mohbad please kò gbowó lọ́wọ́ Mohbad Yomi ò dẹ̀ gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì pé bí ó gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì gbowó sílẹ̀ fún kinní yìí àwọn fans ló ń support Yomi fún ìrìn tó ń rìn so wọ́n wá dá millions wọ́n dá trillions fún kò kàn yín náà as soon as pé àwọn fans ló ń ṣe nǹkan willingly ẹ mọ̀ pàdé pé kí yàtọ̀ fún ọ̀rọ̀ àwa tá à ń ṣe justice for Mohbad Yomi is also an actor ó ní àwọn fans tiẹ̀ tó yẹ pé àwọn yẹn ń support tiẹ̀ yàtọ̀ fún pé ó jẹ́ actor ó jẹ́ artist kíní activist kíní tó ní àwọn kan náà ń support ẹ̀ fún yẹn náà so tó gbà àwọn yẹn ibi tán bá ti rí Yomi they are ready to support him so táwọn yẹn bá wá sọ pé àwọn ń dáwó fún ewu wá ní tí ká wá máa sọ pé báwo ló ṣe náà owó yẹn please ẹ jẹ́ ká ṣe làákàyè o ẹ má yẹ káwọn pípẹ́ máa yẹyẹ wa o ó jẹ́ bí ọ̀rọ̀ sí jẹ́ fẹ́yìn tẹ̀ mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ jáde ilé tí àwọn kan jáde Yomi ti kówó jẹ owó tání kó jẹ ní kìsìpọ̀ lọ gbóhùn bì kan o Adomade lórúkọ mi ẹ bá mi share fídíò ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi Adomade TV.